Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tẹ̀ní tá a gbọ́ wò ni pé wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n bá Queen Naomi sọ̀rọ̀ wípé kí Queen Naomi ọ̀nà invitation Olori Tobi láti wá rí àwọn twins kí wọ́n bá wọn mú Tadenikawo wá bí a ṣe gbọ́ nìyẹn allegedly. Ẹ̀yin èèyàn ilé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ́ darapọ̀ mọ́ channel wa èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Yorùbá ni a máa ń sọ lórí channel yìí, a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe o so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, a dẹ̀ tún sọ fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ subscribe, ẹ tẹ notification bell so that a bá ti post any gist á wá sórí fóònù yín, kò ná yín ní nǹkan kan. Ẹ̀yin èèyàn ilé, a máa ń ṣe advert lórí channel yìí lọ́lọ́kan òjọ̀kan, ṣùgbọ́n ọjọ́ tá máa mú advertisement wa wá lórí channel yìí á jẹ́ ọjọ́ Friday àti Saturday, nítorí pé àwọn advert tá a gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọjọ́ tí a fi sí nìyẹn láti máa polówó fún yín. Ẹ̀yin èèyàn ilé, a dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè aláàánú á wà pẹ̀lú yín. Politics gist wa a máa mú wá ní Friday and Saturday and Sunday. Ìgbà míì Saturday àti Sunday nìkan la máa mú wá. Gist tèní ò ní pé kábíyèsí bá Queen Naomi sọ̀rọ̀ kí wọ́n honour invitation Olori Tobi láti mú Tadenikawo lọ kí àwọn ìbejì. Ẹ̀yin èèyàn ilé bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ̀yin náà mọ̀ pé látìgbà tí Olori Tobi ti bímọ gbogbo ayé ló celebrate àwọn ìbejì yìí fún kábíyèsí, nítorí wípé wọ́n ní wọ́n ti bí àwọn ìbejì kan rí, wọ́n ní ṣùgbọ́n kì í ṣe ìyàwó tán fẹ́ gangan, àwọn ayaba, ìkan nínú àwọn ayaba ló bí fún wọn. Wọ́n dẹ̀ ní pé nítorí ẹ̀ ni kò fi dàbí èyí tí Olori Tobi tó bí fún kábíyèsí yìí. Ẹ̀yin èèyàn ilé, àtìgbà tó ti bí ìbejì oríṣiríṣi nǹkan ni à ń gbọ́, ṣùgbọ́n nǹkan tó dáa náà ni. Bọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn twins yìí. So a mọ̀ bóyá Queen Naomi máa grant invitation yìí. Ṣé àmọ́ pé nígbà tí Olori Tobi bímọ Queen Naomi lọ síbẹ̀ láti lọ gbàdúrà fún àwọn ìbejì yìí. Ìyàtọ̀ sí yẹn, àwọn àti Dr. Elizabeth náà tún lọ síbẹ̀ láti lọ gbé ẹ̀bùn fún àwọn ìbejì yìí. Kábíyèsí náà dẹ̀ pàṣẹ wípé kí Queen Naomi lọ bá wọn ya àwọn ìbejì kan lọ pray fún àwọn ìbejì àti màmá wọn. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àlàáfíà ni wọ́n wà. Ẹ̀yin èèyàn ilé, nǹkan tí ó dáa ni Olori Tobi sọ, nítorí pé wọ́n mọ̀ pé aṣáájú ni Queen Naomi. Ó dẹ̀ gba Queen Naomi gẹ́gẹ́ bí ìyálé. Lẹ́yìn yìí, kábíyèsí ilé tí wọ́n rà fún ibẹ̀ ló dúró sí. Kò máa fa wàhálà pé òun fẹ́ wá sínú palace pẹ̀lú ọmọ wọn o, òun fẹ́ wá sínú palace pẹ̀lú ọmọ wọn o. Ó jókòó ara ẹ̀ jẹ́ síbẹ̀. Tí Olori Tobi bá ti mọ ẹni iwájú lẹ́ni iwájú, kò sí wàhálà, kò sí ìdààmú. Mo feel pé nǹkan tó yẹ kí Queen Naomi ṣe, nítorí ẹ̀jẹ̀ kan náà ni àwọn ìbejì àti Tadenikawo. So èèyàn ò dẹ̀ lè yà wọ́n. Ọlọ́run Elédùmarè á bá wa sọ gbogbo ọ̀rọ̀ yìí, á bá wa sọ dayọ̀. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn ilé, bí kábíyèsí bá bá Queen Naomi sọ̀rọ̀, Queen Naomi ò kí ń kọ̀rọ̀ sí kábíyèsí lẹ́nu, nítorí pé Queen Naomi mọ̀ pé ọkọ ni olórí aya. So a mọ ìgbà tí Queen Naomi máa fẹ́ lọ sí ọ̀dọ̀ Tobi láti lọ, Olori Tobi láti lọ gbé Tadenikawo lọ kí àwọn ìbejì. Tí a bá dẹ̀ wá mọ̀, a máa jẹ́ kí ẹ gbọ́. So àwọn ìbejì wọn lẹ́sẹ̀ lọ́rùn, wọn ò bá èèyàn kankan jà, wọn ò bá èèyàn kankan bínú, ọmọ tuntun ni wọ́n. Kí ni èèyàn fẹ́ máa bá ọmọ tuntun jà sí? Ìgbà tí Olori Tobi ò ti kọjú ìjà sí Queen Naomi láti máa bá Queen Naomi jà, èmi ò rí nǹkan tó bá dì ń bẹ̀ tí Queen Naomi bá mú Tadenikawo lọ kí àwọn ọmọ yìí. Kò sí big deal náà. A fẹ́ wà ní ìrẹ́pọ̀ ni, kò ń ṣe ká máa jà. Tó bá jẹ́ pé Olori Tobi ní ìsìn, tó bá jẹ́ pé ó ń ṣe gbogbo nǹkan tí àwọn M àti R ń ṣe ni, a lè sọ pé kí Queen Naomi má lọ o, bóyá wọ́n ti dẹ pàkúté sílẹ̀ ní o. Ṣùgbọ́n kò sí nǹkan kan tó wà náà, ṣé bí wọ́n ti lọ pray fún àwọn ọmọ yìí. So Ọlọ́run Elédùmarè ó máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ èyí tó kù, ó máa sọ di ayọ̀. So
àti ìmọ̀ bóyá Queen Naomi máa lọ o. Ṣùgbọ́n tá bá ti gbọ́ wípé Queen Naomi accept proposal, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Èmi ọmọ yín Máṣọlá, mò ń kí yín kú ọdún. Ẹ kú ọdún April èyí tí a ṣe kọjá yìí. Ó máa jẹ́ kí oṣù tuntun yìí, happy new month, ó máa mú ìfọ̀kànbalẹ̀, ayọ̀ àtàláfíà wá bá yín o. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tí ẹ̀ ń béèrè ní ọwọ́ Ọlọ́run ní oṣù tuntun tá a mú yìí á tẹ̀ yín lọ́wọ́ o. Ní agbára Ọlọ́run, Ọlọ́run á bá mi gbé ọwọ́ yín sókè o. Bí ẹ ṣe wá ń like, tẹ́ ń subscribe, tẹ́ ń share fídíò yìí, òkè òkè ní ọwọ́ yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all.